Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ̀ṣọ́ ní mara igba lé àṣà ní fa orílẹ̀-èdè sókè. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀. Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ lọ jẹ́ kí lè jẹ́ last morning kẹ́mẹ́ jà tún gbọ́n kankan mọ́ nípa àwọn animaka tó kẹ́ máa sọ tí ẹ máa retí kẹ́ ẹ máa da iná òun yẹn tẹ́ bá tún wíwọ́ tàwọn tẹ́lẹ̀ yìí lé ìtẹ́ kan máa bùkún yóò. wọ́n yára yàtọ̀ tán wọ́n máa fẹ́lẹ́ ìṣe wọ́n ní fún mufti wo ni. mufti wo ìwọ bẹ́ẹ̀ ni mufti wo wọ́n fi ṣe wọ́n ní fún wọn ni. láti máa wá sọ ọ́nù gbàgàgbàgà tí wọ́n yẹn tí mo nílùú kọ́ ni tí wọ́n bẹ́ẹ̀ wulẹ̀ tí wọ́n làágùn kọ́ tí wọ́n sọ fún gbogbo ayé pé báyìí ni ẹ wá dá àwọn síta máa wí kàtàkàtà a máa wá dákẹ́ torí káwọn ẹlẹ́sìn tí èsì mùsùlùmí tá a ti dọ̀kọ̀ social media ká máa sọ fún àwọn mùsùlùmí tún dẹ́sìn ara wọn lẹ̀ ló mú ọmọ adákẹ́ fún ilé ọjọ́ yìí kì í ṣe pé àdínlá káyà bá àwọn tá a sọ̀kọ̀ tabajọ tẹsẹ̀ gbogbo ní tẹ̀lé pé mọ̀ ní kéwù yẹn á fi ọlọ́ọ̀ṣẹ́ sí wẹ́wẹ́ báwo ni wọ́n ti fẹ́ sọ bẹ́ẹ̀ ni mufti gbogbo ilẹ̀ Yorùbá kò dẹ̀ sí lẹ́yìn torí ẹ̀ bá wọn jà nítorí tọ́lọ́hún tẹ́ ẹ bá fẹ́ bá yẹn jà ó gbọ́dọ̀ jẹ́ ní títorí tọ́lọ́hún tẹ́ ẹ bá fẹ́ fẹ́ràn èèyàn ó gbọ́dọ̀ jẹ́ ní títorí tọ́lọ́hún nígbà yìí nítorí ẹ̀ bá wọn dúró jà ní pé wọn gbà pé ẹ̀yin ni mufti ilẹ̀ Yorùbá ní tí wọ́n ti gbàdé wọn fẹ́ kí wàhálà bẹ́ẹ̀lẹ̀ láàrin ìlú ni torí tí wàhálà bá dé tẹ́kọ̀ fèkì náà lẹ́tí láàfùsì bá nàlẹ́tí náà sọ́dà minkum hasa tí wàhálà bá dé ẹni tó bẹ̀rẹ̀ ogun tẹ́ bá lajú rẹ̀ tẹ́ tètè panẹ́ tó bá ti padà ya apá gbogbo ayé òní ká àti pa iná yẹn níbo ni o ti wà nínú tẹ̀lé Yorùbá pé ọba kan fẹ́ nìkan jẹ́ muftiri tí gbogbo àdè dákẹ́tẹ̀ tó àdàrí ni tí wọ́n sọ pé àdè ní gbogbo wa ni tí ọba alákẹ́fẹ́ nìkan jẹ́ muftiri ni tó wá jẹ́ ti gbogbo ilẹ̀ Yorùbá àbí ọba Èkó ló fìyàn jẹ́ muftiri ni tó wá jẹ́ ti gbogbo ilẹ̀ Yorùbá ẹ má jà fa aṣọ yìí yàmọ́ yàrá. wọ́n lè jẹ́ fa aṣọ yìí yàmọ́ yàrá àbáyé kò tẹ́lẹ̀ ní ibi tó fẹ́ mu yín ibi tó fẹ́ mu yín tọ́lẹ̀ wà sí ọlọ́run. ẹni títí ẹ délẹ̀ nílẹ̀ fi ṣe yẹ̀yẹ́ kílẹ̀ mọ̀ tí ó gbẹ̀yẹ̀ yín. kílẹ̀ mọ̀ tí ó gbẹ̀yẹ̀ yín ẹni títí ẹ nílẹ̀ fi ṣe yẹ̀yẹ́. ẹni tó kó sínú ogun tó tó bá àwọn tó tó yọnu ẹ̀. ẹni tó kó sínú ogun tó tó bá àwọn tó tó yọnu ẹ̀. Inna Allaha la yudi'u ajra al-muhsinin iná ògùn náà muslimin. bàbá mo dìrò ìmọ̀ká ẹni nínú ẹni rẹ ni wọ́n jẹ́. bí bàbá jẹ́ ẹni rẹ ni sóògùn lè yọ̀yọ̀ kó nu ewu tí wọ́n kó sí ẹ̀. gbogbo ogun tẹ́ kó papọ̀ mọ́tì àti ti ṣètàní àti ti yìnyíyà àti ti gbogbo ìran ogun sìkìríyà ìdán tẹ́ kó kalẹ̀ bá bàbá wọn. àti gbogbo ìtọ́jú tẹ́ sọ. tẹ́ ẹ̀ tún sọ sọ́lẹ̀ tẹ́ ẹ̀ bá wà ní kàndíjà tó bá ń gbọ́n tí ò da kò yẹ kó improvement wà níbi ẹ̀ tiẹ̀ mo ń torí pé Ọlọ́run wà pẹ̀lú ẹ̀ Ọlọ́run ní máa lọ àtàwọn ọlọ́pàá tìlà ẹ máa lọ wà tọ́lọ́run bàrẹ̀ mo wà pẹ̀lú yín Ọlọ́run sọ fún àlẹ́ lórí bẹ́ẹ̀ ni pé mo wà pẹ̀lú ẹ̀ ó tún sọ fún bàbá mi nínú bẹ́ẹ̀ ni mo wà pẹ̀lú ẹ̀ ẹ wá ń dìde ẹgbẹ́ ayé àbábà níjọ́ ọdún dákejì ọdún síra wọn jọba aṣọ ọdún náà Monday ẹ máa lọ mufti tí ò tan láìfù nítorí kó fẹ́ kó ayé lẹ́kọ̀ọ́ mufti tí ò tan láìfù nítorí kó fẹ́ kó ayé lẹ́kọ̀ọ́ ó tan láìfù. wọ́n ń tan láìfù pé torí bẹ́ẹ̀ nìkan sọdún Monday gbogbo alámi Islamiyya alágbàáyé ẹ̀ mọ́ iye àwọn tó sọdún ní Monday iná tó sọ̀rọ̀ tó múra yín ẹni sáwọn sọ pé àwọn sọ̀rọ̀ àforíjì nǹkan tí sáwọn bá sọ bẹ́ẹ̀ nǹkan sọ̀rọ̀ rẹ ni kí ni sáwọn borí wọn kí ni borí o tí wọ́n fi ṣe ọjọ́ mú ẹni wá ti ṣe ọjọ́ mú lẹ́ẹ̀kan rí tó bá àlè fi taratara gbára lé bẹ́ẹ̀ni tó bá fi ṣe ọjọ́ mú lẹ́ẹ̀kan rí àlè fi taratara gbára lé mọ́. àwọn ni òye kọ́ ṣe ọjọ́ mú kí ló tí ẹ̀ ń fi ẹ̀dùn ọkàn bọ́ àdì ọkàn bú bá ilé wa jà tẹ́wọ́n ni ẹ fẹ́ràn ni wa ẹ̀wọ́n ní pé tó bá ti lo tiẹ̀ tán tí ó sàbá náà wọ̀ síbẹ̀ ẹ̀yin àti ta ní bọ̀lẹ́ tí ń tò tá lọ wí bẹ́ẹ̀ Ọlọ́run ló yan mòdìrú síbẹ̀ ni àdé ìyẹn yẹn síbẹ̀ tó bá jẹ́ ìyẹn ló fẹ́ yẹn ni kò ní kàn bàbá yẹn àìmọye ẹni tí a rò pé yẹ kó dúró tí ò dúró àìmọye ẹ̀yin náà tẹ wà ń ta ta rò pé èèyàn ni tẹ́ kì í ṣe èèyàn kò sì retí ẹnì kẹ́kọ̀ọ́ Ọlọ́run bàbá yẹn retí ìjọba ìfọ̀mọ́ ìyàtọ̀ wọ́n kọ́ lọ láì fọwọ́ fún Ọlọ́run gbogbo ẹni tó bá ti lè gbára lóhun Ọlọ́run òun ó dúró tó pẹ̀lú tọ̀hún ni ẹ lọ jẹ́ kí lè jẹ last morning kẹ́mẹ́jà tó gbọ́n kankan mọ́ nípa àwọn animal bàbá tí ọdún níjọ mọ́ni sọ fún wa pé jọ mọ́ni ọgbọ̀n làágbà kò sọ pé àgbà 31 ọgbọ̀n làágbà kò sọ pé àgbà 31 tí àwọn olùbàdàn pé mọ́kànlélọ́gbọ̀n làágbà àwọn náà ogun ẹlẹ́gbẹ́ àkàlà kí ló dé ṣùgbọ́n wọ́n ti rí rẹ̀ ànábì ò sọ bẹ́ẹ̀ fún wa sánábì ò sọ pé ká gbọ̀gbọ̀n ni ngún màálí kò fàtúmínú ní ìdẹ́ta tàlàtìnà tó bá ti di pé ẹ̀ bá rí ẹ jẹ́ kó pé ọgbọ̀n tẹ́ máa gbà ẹ lè gbà rẹ̀ kó jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n tàbí kó jọ́gbọ̀n bàbá mi yóò sọ fún akábà 28 rí àìmọye mòmìnì tí ó gbàwẹ̀ ẹ̀rí nǹkan ṣe sí àìmọye mòmìnì tó gbàwẹ̀ tí ó rí nǹkan fi ṣí ni ẹ̀rí nǹkan ṣe sí ẹ̀ta láìpẹ́ torí ẹ̀ bájọba sọ̀rọ̀ ẹ̀rú ń bá yín fún jọba ṣe gbogbo ìlú náà ló bá láti gbogbo tí ọba ń ṣe tó kù jẹ káàtó ẹ̀rọ ọ̀sọ́ sí ẹ̀ wá ní wọn tẹ̀lé àṣẹ sùnùtọ́ nítorí ẹ̀ náà ẹ̀ tó àti lè tẹ̀lé àṣẹ tẹ́yìn tẹ̀lé sùnùtọ́ lè ṣe bí tó dáàbò sí kẹfẹ́ ṣe ẹ̀ wá ní tó tẹ̀lé sùnùtọ́ ọ̀rọ̀ rẹ̀ sọ tó pé sùnùtọ́ nì ẹ̀ wá ń wá mi lọ́mọdẹ́sẹ̀ lónìí nítorí àti bàbá mi dìlújà gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ṣe ìsìláàmù ní ẹyọ kan ọba tó ní wá gẹ́ni tó ń bá fẹ́ ká jẹ́ ẹyọ kan lórí àti bẹ́ẹ̀ ọba tó ní wá kan onítọ̀ bá bẹ́ẹ̀ ká jẹ́ ẹyọ kan ni òun ti ṣe láti jẹ́ ẹyọ kan láti lẹ́ẹ̀kan. àmọ́ tó bá jẹ́ pé àmọ́ ọba bá gan òfẹ́ ká jẹ́ ẹyọ kan òun ká jẹ́ ẹyọ kan. ṣùgbọ́n kò wọ́n ọba wa ká jẹ́ ẹyọ kan. ó ní kápá àti ṣe wálé ẹyọ kan tó bá fẹ́ ṣe wálé. ó ní kápá àti ṣe wálé ẹyọ kan tó bá fẹ́ ṣe wálé. kò ń wẹ̀ nítorí wọn lọ́wọ́ ṣe wọ̀nyí dáwà tó lè nínú ẹ̀sìn àgbègbè dáwà yẹn òṣùlókù dáwà yẹn kò mú ìrọ̀rùn wá
gẹ́yìn máa kúrò kò bá la káyìí mú tẹ́ ìbára ẹni sọ fún yín ẹ̀yin bẹ́ẹ̀ ti dàgbà tó lọ́jọ́ orí bẹ́ẹ̀ lọ́mọ kékeré máa jẹ́ ìsọ̀rọ̀ ni ẹ fi kékeré ní sọ̀rọ̀ gáàbẹ̀ sọ̀gbẹ̀ lágbàlagbà ṣé ẹ̀sọ̀ kékeré ni èmi ò tẹ́ kọ́kọ́ rí nígbà yàtọ̀ sígbà tó bá wá gbé wá pé òun fi ń ṣe mú fiti ó yẹ kẹ́yìn náà ti mọ̀ pé ọ̀nà tẹ́ gbà wọlé yẹn ọ̀nà tẹ́ lérò lẹ́yìn ẹ̀ bá àmọ́ kéwù jù bá ń lọ òun ní kún ìmọ̀ ń jà àlùkà ẹ̀jẹ̀ aṣáájú kìí ṣe máa tó kírun fún yàn ń jà àlùkà tẹ́ máa fi ẹ́ ṣe rí àwọn ọmọ oníjà àlùkà ẹnìkan ló dábẹ̀ yín ṣe kìí ṣe gbogbo ayé mélòó ni ìwọ ní gbogbo ilẹ̀ Yorùbá. mélòó ni ìwọ ní gbogbo ilẹ̀ Yorùbá. a máa ti jọ ìwọ kó kò ní kí Yorùbá má jẹ Yorùbá. wọ́n máa jọ ìwọ kó ilẹ̀ Yorùbá kò ní kí ilẹ̀ Yorùbá má jẹ ilẹ̀ Yorùbá. ọba tí nìkan ṣe lè tún ẹ mọ iye ọba tó wà lọ́sùn nìkan ni ká tó sọ ilẹ̀ Yorùbá ìwò ọba tí wàá lóyún mufti kò sáà búrú ní kó lóyún mufti ilẹ̀ Yorùbá káwọn Yorùbá ti bọ̀. ìbò ni ìdájọ́ ọba pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn. ìdáhùn bíi àrí ìfàtẹ́sì sáà sábà ti lọ fi ọ̀rọ̀ ti sọ́dọ̀ àwọn tí ì ṣe ọlọ́rọ̀ ànábì ní ẹ máa retí àtúbọ̀ tán bú kí ni ti ọba láti bá adásọ́ rẹ̀ sí nítorí kí ni nígbà láti bọ́ nínú tán tó bá lóun yíyan inú mufti tàbá dákẹ́ gbogbo olúwa yóò sọ̀rọ̀ nínú àwọn kílẹ̀ wá ń tọ́ ọ̀pọ̀ àlẹ́ ìfọ̀ ẹ̀ lọ dákẹ́ tí ẹ bá bẹ̀rẹ̀ pé ta ló kó ẹ tó kó yọjú ní ẹ tó kù látà yọjú ìta ló sọ pé à ń sọ̀rọ̀ nípa Ọlọ́run ẹ ń sọ pé ẹ mọ kéwù ojú ta ni lọ ẹ mọ̀ ń ju àwọn ará lé yín lọ àwọn pẹ̀lú ẹni tó wá kéwù lọ́dọ̀ yín. wàtẹ̀kù ìdílé tún sí ìbáná lẹ́bí iná sọ̀dà mú mi kùn ká aṣọ. wàhálà mú àná ọ̀rùn ẹ lọ mọ̀ pé Ọlọ́run ọba ọba tó yẹ pé kó mọ ọ̀nà àti bákàlùkù jà ní ẹgbẹ́ inú ẹni tó ń gbé ní mùsùlùmí bolo yìí Ọlọ́run bá dé mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ìjọkan ní bolo yìí lẹ́yìn. wàlọ́ ṣe àrọ́ búkà. Ọlọ́run tó yẹ kí mo bá fẹ́ ni. lọ́jọ́ àdáńgá ṣà ummata wahidata. n bá ṣe àwọn èèyàn níjọ ẹyọ kan tó kó gbọ́dọ̀ wà lójú kan. wàlá yazalu nàbùkútà lè fi. Ọlọ́run ni ẹ̀kọ́ tó gbọ́dọ̀ fẹ́ ṣe sí àbí kálukú máa lọ bá ṣe lọ tẹ̀bílíkì máa wà. ó máa wà kálukú náà máa wà. àwọn wà Sufi máa wà. yóò wà gbogbo kátàkátà tẹ ta ọmọ bí ajá sórí social media kí wọ́n máa bá Sufi jà yẹ kò lè bá Sufi rẹ. kò lè bá Sufi rẹ. yazalu nàbùkútà lè fi. ní tẹ̀bẹ̀rẹ̀ parẹ́ náà lórí àwọn ẹgbẹ́ àkàrẹ́ ẹni wọ́n ṣẹ̀ṣẹ̀ dáadáa ẹni tí ò ṣe rárá kọ́ níbo làwọn ibi tí ń bá ẹni tí ò ṣe dáadáa jà ju ẹni tí ò ṣe rárá lọ. ọlọ́sà àmọ́hù. wọ́n bá ní bá jẹ́ mo bá fẹ́ ni. laja'alakum ummatan wahidatan. ìjọ kan ní ìbá ní kí gbogbo yín máa ṣe. walakin yudillu man yasha. ṣùgbọ́n ẹni tó bá mọ̀ á sọnù náà ni. wa yahdi man yasha. ẹni tó bá bẹ̀ fún náà á mọ̀ ní ọlọ́wọ́ ẹni tó bá wọ́n náà á lè sọ ẹni tó bá wọ́n nù. wala tus'alunna amma kuntum ta'malun. òfin tá a ṣe tọ́lọ̀ wò ní padà dúró lérè o ẹ lọ wo ẹrú jọ́tẹ́ padà dúró níwájú ọ̀nà tí ń tẹ́ màá rí fọ́lọ́ mi tẹ̀sí. ṣé ìṣe sí ìjọ tẹ̀ ń tọ́lẹ̀ fún ní mufti. kò yẹ káwọn aráàlú yìí gan tiẹ̀ fún wọn tó wá ń pa ilé wọn ní mufti tì wò ẹ mọ ìyá bá tó wà ní wò ni. ó yẹ kẹ́ ẹ mójútó oko tó ń ṣe ẹni wọ́n fẹ́ nìkan jẹ ẹ̀kẹ́rin ó jà èèyàn mẹ́rin lọ́wọ́ nínú ni. wọ́n fẹ́ nìkan jẹ́ ẹ̀kẹ́rin ìlú owó bínú ń jà sẹ́yìn mẹ́rin níbẹ̀ nínú ìlú ni. wọ́n ní kẹ́ máa jẹ́ mufti gbogbo lọ́rin ni bàbá wa sísọ àmọ́ farukù ń jẹ́ ó sì tó wọn. ó sì tẹ́ lọ́rùn ẹ̀yin náà máa jẹ́ mufti ìwò. máa jẹ́ ti ìwó lọ́hùn. nígbà tí yorùbá bíta àbẹ̀wò bá ti yẹ lómi ní mufti ẹ̀yin máa jẹ́ mufti bẹ̀ kílẹ̀ bẹ́ẹ̀ jẹ́ mufti lábẹ́ òkúta fún. àwọn ọ̀tí ẹ̀ríkà lóṣù àwọn òrìnnì tó wà. táwọn ẹlẹ́wọ̀n lẹ́ Yorùbá. láàrin wà níbàyìí. lẹ́gbàá. tó sì jẹ́ yorùbá gidi ni wá tí èsè yorùbá tí wọ́n dá òtù kó wà lẹ́yìn odi yorùbá. tó kẹ́ máa sọ tí ẹ máa retí kẹ́ ẹ máa dá iná òyìn ẹ bá tún wíwọ́n tàn wọ́n tán lẹ́yìn lé ìtẹ́ kan máa bùkún. wọ́n láyé yàtọ̀ tán wọ́n máa fẹ́lẹ́ ìṣe wọ́n ní fún mufti wo ni. mufti ìwò mufti ìwò ìwọ ọ̀gbẹ́ni mufti ìwò wọ́n fi ṣe wọ́n ní fún wọn ni. láti máa wá sọ gbàgàgbàgà tí wọ́n yẹn tí mo nílùú kọ́ ni tí wọ́n bẹ́ẹ̀ wulẹ̀ tí wọ́n làágùn kọ́ tí wọ́n sọ fún gbogbo ayé pé báyìí ni ẹ wá dá àwọn síta máa rí kàtàkàtà a máa wá dákẹ́ torí káwọn ẹlẹ́sìn tí èsì mùsùlùmí tá a ti dọ̀kọ̀ social media ká máa sọ fún àwọn mùsùlùmí tún dẹ́sẹ̀ ara wọn lẹ̀ nínú mú ọmọ adákẹ́ fún ilé àti ọjọ́ yìí kété pé àdínlá káyà bá àwọn tá a sọ̀kọ̀ tábàjọ́ tẹsẹ̀ bọ́ gbogbo ntẹ́rù pé mọ̀ ní kéwù yẹn á fi ọlọ́ọ̀ṣẹ́ sí wẹ́wẹ́ abádẹ́nu yàrá ọlọ́run ẹni sàyàtì alamẹ́rì zamanu kẹ́tùrọ̀ fi yìí kura àwọn ní tọ́wọ́ ti gbàgán ìgbà kan bọ̀ wá báwọn èèyàn ẹ̀yin tẹ́ mọ́ lágbára sọ́ba ilẹ̀ máa pọ̀ wákìlì láti lùkù làmà ṣùgbọ́n àfa àgìdì yóò kéré láàrin inú ẹ̀yin tẹ́ kéré àfa àgìdì tí wọ́n ló kéré inú àti ẹ̀dá àgìdì lẹ́yìn wà kéwù tí o bá ti wúlò fún yàn kéṣe kéwù ìsàkúnmílà ní dọ́ọ̀rọ̀ láti yá. ìsàkúnmílà ní dọ́ọ̀rọ̀ láti yá ọmọ tó bá ti lọ gbé góòdì lórí rẹ ajá abẹ́làkúnmí àwọn alàlìkẹ́lì alàlìkìlá ọlọ́gbé góòdì lé àwọn ajá lọ́rùn torí pé ẹ fẹ́ràn ẹ̀ ajá kò bá yóò dojú tì nítorí yóò ti góòdì yẹn bọ́nú bẹ̀ kò yẹ kí irú yìí jẹ́ àfà lẹ́kẹ̀ẹ́ máa jẹ́ bísíǹnẹ̀sì lẹ́kẹ̀ẹ́ máa ṣe bí àwọn gáràjì. wàá bí ẹ bẹ́ẹ̀. lẹ́kẹ̀ẹ́ máa jẹ́ ẹ̀yin lẹ́kẹ̀ẹ́ mi sí yàn ní olórí gáràjì níwò. bí chairman níwò chairman gáràjì wò. lẹ́kẹ̀ẹ́ jẹ́ àfa níwò. lẹ́kẹ̀ẹ́ jẹ́ àfa rárá níwò. ẹ̀dùn àfa. wọ́n ní sẹ́yìn náà má má nìkí. ó ń tú àlùkásí mi lẹ́ngẹ́sì wàlẹ́ àfin ní àdìnnà àwọn tí wọ́n ń gbẹ́ bínú mi wàlẹ́ àfin ní àdìnnà tí wọ́n ń ṣàmójúkó kí ló kàn yín àbùkù wọn ló ti kàn yín tẹ̀ ń tàdà tẹ̀sí ń gbá yín láfa àfa gbogbo òlu lẹ́gbẹ̀rẹ́ ayé mufti ọ̀rọ̀ ń dùn níbi gbóntàn fídíò ẹ̀ẹ́dẹ́ ká máa pèlè àfa àti ẹ̀ẹ́dẹ́ bá kọjá báńdìrì ara yín ẹ wá bẹ́ẹ̀ wà fún alẹ́ ntọ́ sáfà wa ẹ mọ iye ọmọ kẹ́kọ̀ọ́ ni ẹ wà lẹ́yìn ẹni ẹni ẹ pósì yìí di yín kẹ́kẹ́ kí n ká wo dɔn ka tɔli wale mɔsilu mɛ maliki o tuwali kasi mina le geesi wale afina ani na walahi o ibuli musini ɛwɔ yàrá mi tɛ taa ye ɛwɔ yàrá mi tɛ taa ye àwọn musinu nani kasi mina le geesi afina ani na an kan sa mutu ko fún yàn
káàsì mi náà lè gé ìyẹn gbé nǹkan mi láti jọ́ ẹ̀ bàbá mi lóru gbé nǹkan mi gbé nǹkan sọ́kàn gbé nǹkan sága kí wọ́n á ti pọ̀ jù lọ́kàn yàn ẹ̀ mọ tó ń ṣe fún yàn olúwa kú bọ́lá àmọ́ ẹ̀kọ́ máa jẹ́ kí nǹkan kan ṣe bàbá yìí fún wa. wọ́n mọ̀ ní kí ìkáyà ni owó wá sí kẹ́ máa wá ìsìn náà lùkà àti gbogbo nǹkan náà lè máa wá àkókò máa fà ní kéwìn tẹ́ kí tí o ní túmọ̀ tí àgbàdo kẹ́tẹ́ tẹ́ nǹkan fi ṣe ẹ̀ka ẹ̀ máa tó di mùsùlùmí látara ẹ̀dí ká náà wá káwọn tá a ti sọ di mùsùlùmí ẹ̀dí wọ̀ bá kí ó ta mọ̀ káwá wu yẹn ní tí kí ó gbé àṣeyọrí nìyẹn. tó tí o lè sá pẹ̀lọ́mọ sáyẹ́sà. ẹ̀ ká wo káàkiri àmọ́ káàkiri wọ́n ní máa ń mọ̀ ní kí káàsì mi nà lè gé káàsì mi nà lè gé àwọn tẹ́ ń gbé bínú mi wàlẹ̀ áfínà ànínàs àtẹ́sí àbójú kúrò fún yàn ọ tó fún ọ̀sẹ̀ 41 ogójì ọ̀sẹ̀ àbẹ̀yẹ lóbi sàlàyé ẹ̀ lóbi tú. nǹkan tó tú lásán nù nǹkan tó bá yọ lédè láti tó báyìí ó yẹ kẹ́ ẹ ti bọ́ yé mọ́mú wa bọ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ọmọ kékeré kan wá mọ́kùtà ló bá sọ̀rọ̀ mọ́mú nílà ká lọ́pọ̀lọ́ mọ́mú wa ọmọ kọ́mọ wọlé ó ti bẹ́ẹ̀ ní túwàlẹ̀ káàsì mí náà lè gé láti jọ́ pé ká máa gbé bínú mi òkú lásán lásán lómi tẹ́ntẹ́n tààrà kí náà bí kàn yín mufti ìwò kí náà bí kàn yín. mufti ìwò kí náà bí kàn yín kí ni kánà. tẹ́ ń fa bírètì ní fóònù tẹ́ wá gàràgàrà tẹ́ ń gàràgàrà tẹ́ ń lárí àbá tẹ́ ń sọ́ọ́sà bá ẹgbẹ́ yín tẹ́n sọ wọn tolu sọdún tẹ́bá tiẹ̀ fẹ́ báyìí ẹ̀ wá ẹ̀jẹ̀ ń wá bi tí ẹ ti máa gbà wọlé sí wọn lára wọn sọdún mọ́ndé kí labú bẹ́ẹ̀ ṣé tàtí wà ní wọ́n gbà ní ẹ̀ wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí wọn ọmọkọ wà ní ọmọdé ẹ fi ibi náà jẹ́ màlẹ̀ àwọn akágbọ́ ẹni ẹjọ́ màlẹ̀ ẹni tó lè mú nílá tó báyìí gbogbo kálukú ló ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹni ẹ̀ oníkankan tó ṣe kọjá tó mójútó nípa bẹ́ẹ̀ ṣe gbogbo kálukú ilẹ̀ ní bàbá àti ti bàbá ilẹ̀ tó ṣe ní ṣe bẹ́ẹ̀ ọ̀tọ̀ ló kọjọ àbáyọ̀ ọ̀tọ̀ ló kọjọ tí ọmọ rẹ̀ lànà méjèèjì ẹni tí ò ní kankan tó kún ní kọ̀rọ̀ tó kọjá àṣẹ bàbá ẹ̀ ẹjọ́ tẹ́yà láti lè kíyàn fílẹ̀ eléyìí kó jẹ́ last warning mo àbá àtẹnudọ́ máa fóònù àtẹnudọ́ máa pè pé ẹ̀rú wa ló láì àti èyàn tí bẹ̀rẹ̀ sọ̀rọ̀ wọ́n ní bàbá ń sọ yé o. ẹ ti bẹ̀rẹ̀ sí fóònù ẹ ṣé òkìlódé èyí wọn tó dé bá tí wọ́n sọ Jésù ni. ẹ gbọ́dọ̀lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀gbọ́dọ̀lẹ̀ ló gbà yẹn. yóò lè máa jẹ́ kó máa jẹ́ wọ́n ní fún Tinubu fún kó tó bá jọ̀wọ́ bẹ́ẹ̀ àti tó bá jọ̀wọ́ náà. kí lè máa jẹ́ last warning ẹ má jà tún gbọ́ nǹkan kan sí bàbá Mudiru mọ́ríkà tẹ́ ẹ bá ti lè ṣàdúrà fún wọn pé kó lọ́ọ́ bá fún wọn lálàáfíà àwọn táàrù pé ẹ kọ́ ṣàdúrà fún wọn kan ṣàdúrà fún wọn ìwọ́n ti kí ló bí ti yí bẹ́ẹ̀ ẹ fún wọn lẹ pẹ̀lú wọn ti wà náà ẹ fún wọn lẹ pẹ̀lú wa ó tẹ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ọba tó ní àánú yóò wọ láti mú ká wáyé wá àṣàlékún àlábíà. àlàyé òkìlà sọ̀fà òkìlà ìmárìkà sínú àtàlẹ́ ọ̀la látàlí máa mú tẹ́kọ̀ lórí àná nítorí àti nígbà mélòó wa. olúwa kó wọlé abó ti tó. bá a ṣàlékún àláfíà fún wa. bá a ṣàlékún àláfíà fún bàbá Mudiru al-Markaz. fadilatu Sheikh Muhammad Habib Allah. mọ̀lánà fadilatu Sheikh Habib Allah Adam Abdullah al-Ilori. wọ́n ní ìjọba máa bẹ̀rẹ̀ àwẹ̀. bàbá ní ìjọ kan náà bẹ̀rẹ̀ àwẹ̀. iṣẹ́ bẹ̀rẹ̀ ẹjọ́ yẹn. sábẹ̀rẹ̀ ẹjọ́ yẹn àbẹ̀rẹ̀ nìkan tí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ yẹn. ìwọ ló ti ìwọ mu ìjọ bàbá Mudiru tó bá bẹ̀rẹ̀ àwẹ̀ sábẹ̀rẹ̀ ẹjọ́ yẹn. àgbọ̀tẹnu ẹ̀. àgbọ̀tẹnu ó sọ̀rọ̀ ọjọ́ àbẹ̀rẹ̀ àwẹ̀. ó kí wọ́n jọ́ náà kò ó kí wọ́n. kó sọ́jọ́ tiẹ̀. ó ìwọ sọ́jọ́ tiẹ̀ ṣe nínú kí wọ́n pè é. ẹ kọ́ náà ti dájọ́ tiẹ̀. ó yẹ kí wọ́n náà ti dájọ́ tiẹ̀. wà ní ìṣẹ̀lẹ̀ ọdún lórí pọ́nẹ́bí ní ká máa lọ́wọ́ oṣù káàkiri ká tó rí. ṣé gbogbo àwọn tó wà náà yé ni ó fi máa rúṣù. òbí náà ti fi sátẹ́láìtì mọ́ kó káàkiri yẹn yẹn. ṣé ẹ̀yẹ́ máa fi lóṣù. ìyá mi náà bí wọ́n ṣe láti lọ́tọ́ máa lọ lórí bàtà máa wò bàbá Mudiru sọ̀rọ̀ nípa mímọ̀ ni. láì ṣe lásìkò lè ní sinimá ìjọ ìfẹ́ rí lọ́dọ̀ yìí náà. àkọ́kọ́ àwọn fi mímọ̀ sọ̀rọ̀ ó sọ fún apá wọn ìjọba yìí ìjọba ìdá máa bẹ̀rẹ̀. wọn sì ní sọ̀rọ̀ fún wọn ní yẹ̀kí lórí ẹ̀. ẹ̀ wáyé dẹ̀ bẹ̀rẹ̀ Saudi bàbá Mudiru ti fẹ̀yìn Saudi lílẹ̀ rí ẹ̀yin náà dẹ̀ rí ẹ má sàṣẹ́yìn ẹ má sàṣẹ́yìn abẹ́rẹ́ Saudi padà jáde pé àwọn ṣe mistake. ẹlẹ́kẹ̀yìn tí Saudi yóò tọrọ apology. wọ́n láwọn ṣe mistake ìjọ́nà ní gbogbo ayé tó dáa aṣáájú gbogbo ayé tó dáa bí bàtí Babangida ń sọ fún wa kó òun ṣe mistake òun dàbò òun tí gbogbo yóò máa bú Babangida ìwà pé mùsùlùmí Saudi táwọn pé ọ̀gá gbogbo wa wọ́n sọ pé ká má bínú àwọn ṣe mistake táwọn bá látẹ̀lé wọn bàbí ṣàjẹbí ni. ṣàjẹbí ni. wọn ni ẹ máa ń tọpẹ́ ní ẹ ń lọ rìkìbí ó ti tẹ́ ẹ máa tó tọ́ kí Mudiru tẹ́ ẹ fi àtẹ̀rẹ́ di. tẹ́ ẹ bá tó sọ pé bàbá Mudiru tẹ́ ẹ fi àtẹ̀rẹ́ di. ẹ̀yà aláàdúrà rẹ̀ sọ fún. ẹ mọ̀ nù ẹ. ẹ mọ̀ nù ẹ wẹ́ mọ́mọ́ yín. ọlọ́mọ afọlára gbogbo. olúwa abọ́lá ògbóra fi bẹ́ẹ̀. àdéjà nìkan kan o. a ò ní ìjà nìkan kan a lẹ́yìn kankan jà o. gbogbo ti jẹ́ mùmí ní pátábà àtijọ́ jẹ́ ọmọ ìyá ní gbogbo wa. káti jọ ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá wa gbogbo wa káti jọ bẹ̀rù ọlọ́ ní kọ̀rọ̀ àti ní gbangba. bó ti le tó ìsìlámù ni o. bó ti le tó ìyàtúnṣe ni o ní baba mọ̀ lálẹ́ yàtọ̀ sábì ṣe. gbogbo tẹ́ ń gbọ́dẹ̀ nu hamidu dáwà ọmọ ẹ̀kọ́ náà nìyí. mọ́ra mi kún mọ́lẹ̀ mọ́ kára fálẹ́ yóò yí ma bẹ̀rẹ̀ bí. gbogbo ẹni bá ti ní tọkọ rẹ kọ láti ní tọkọ rẹ kọ wá kọ lọ́dọ̀ bá mufti wo. ẹ ti kọjá ní ta lè fún ládìí. ẹ ti kọjá ní ta fún ní ìlàdí. wàá bẹ lè sáré wàá lò láti fi àwọn yí padà pé kí n bá sọ wúlò àná. ọ̀rẹ́ ní kí o bá ti lè sìn ẹ́. tí a bá ti lè wá sọ bá ti sọ yìí. kábẹ̀ adé àfọlẹ̀ ìmán èmi ò dẹ̀ fẹ́ bọ́ sí adé bàbá òsì fẹ́ bọ́ dáadé àfi ìmánì. ó lé abọ́ tàbí. káyọ̀ òmùrè àwòsọ́tà. wọ́n tó wọ̀ sí ní. wọ́n tún mọ̀ sí. àárín dẹ̀ ni lè sánú wa. àárín ni ahọ́n wà. àárín dàbí fàwọn. àárín làdá màá ma fàwọn sí. ọwọ́ ni tàkọ́kọ́. ọwọ́ ni tàkọ́kọ́. ahọ́n lẹ̀ kejì. àtàyẹ̀ ní kẹta. ọlọ́njọ́ ni bàbá ṣe fi ahọ́n yí padà pé wọ́n ní ní o. bàbá ìsìlámù jẹ́ kókó kókó lọ́wọ́. olú akókò bu àmọ́ ṣe. olú akókò àmọ́ ṣe mọ́kàtí bàbá tó bàjẹ́. ọlọ́mọ àti wọn máa torí pé wọn ọmọ tí wọ́n ṣe ní. gbogbo yẹn juru yín bẹ́ẹ̀ mọ́tà ń ṣe ní. àìdáàbò dírù mà ní ẹ̀ mọ́tà ń ṣe ní. gbogbo àtúnyẹ ká bájà gẹ́gẹ́ àjọjú ìjà kọ́ àdáwọn àwọn ọjà. títí tí wọn máa fi gbàgbọ́ gbogbo sọba kan fọlọ́run ṣé mo dúró gbàgbọ́ gbogbo gbàgbọ́ ló wà ní. nípa àwọn kí ẹ máa bàjẹ́ àwọn kọ́mọ́ kí ó sọ wọ́dà báyìí mọ́sálásí àmì kan ṣe kútúbà
wọ́n kọ́ àfa àwa lóríṣiríṣi wá sílẹ̀ yìí wọ́n sọ gbogbo ayé wọn tàmọ́lẹ̀ káàkiri. tí ìṣe 20 years tí ìṣe 30 years tí ìṣe 35 years. wálé nìyẹn kì í ṣe aláṣẹ wúlù làmúrì ni wọ́n wí wọ́n pè wọ́n àwọn aláṣẹ ni wọ́n wí kì í ṣe pé sultan nìkan aláṣẹ ìjọba ni sultan ló jẹ́ kí sultan máa jẹ́ aláṣẹ wúlù làmúrì àwọn táǹkì bẹ́ẹ̀ pọ̀ ẹ padà sínú kéwú jẹ́ bí kò fi lẹ́kẹ̀ẹ́ wúlù làmúrì àfáyẹ̀sì tó ń kọ́ ọmọ ní kéwú náà mí wúlù làmúrì náà aláṣẹ lòun náà wa ẹni tí mílíọ̀nù èèyàn lè tò sẹ́yìn ẹ̀ bí àfáwà ni ó ti wá ní wúlù làmúrì. bàbá nílùú dáwà ẹ̀ yàrá sí ẹ̀bẹ̀ ẹni tó dá tó ń dìfẹ́ǹdì ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ wá ní kì í ṣe aláṣẹ yóò kó takò àṣẹ sultani kó takò àṣẹ sultani wọ́n jọ ń jálá ṣe èèyàn wọn ni sultani olólùfẹ́ wọn ni sultani èèyàn bàbá náà ti sọ bẹ́ẹ̀ èèyàn wa ni sultani olólùfẹ́ wa ni sultani ẹ sọ ti yẹ ni sultani rẹ ọlọ́mọ afọlára gbogbo rẹ bẹ́ẹ̀ àfi bó ti tó bẹ́ẹ̀ àfi bó ti tó bẹ́ẹ̀ má fi ìbínú ẹ má jẹ́ kó sọ̀kalẹ̀ bá lórí nàìjíríà wọ̀nyí àti gbogbo àgbáyé lápapọ̀ la ilaha illallah wala muhammadu rasulullah. Òkodoro Yorùbá tẹlifíṣàn.